Ọlọ́run má ṣe yín ní wèrè ṣé bẹ́ẹ̀ ń fèsì orí burúkú tó báyìí níbi abẹ́sí sí tẹ̀sí ẹ máa bọ̀ ọdún ẹnu mi náà ti gbọ́ ẹnu mi súnkí díẹ̀ mi ti kú ó ti fẹ́ pa mí pẹ̀lú voice note èwo nù yín náà ń ta àdódùn onígbì adìẹ bígẹ̀ ẹ sọ pé ó ń ṣe òun àdódùn tó sọ pé ó ń ṣe òun ẹ̀yin ọkùnrin ẹ má bẹ̀rù wọ́n ti ń fọwọ́ ara wọn ṣera wọn ẹ wo mo ní kó máa sọ part 2 story ọ̀rọ̀ tí mò ń sọ lọ fún yín níbi abẹ́sísí èèwọ̀ tó wà ń bẹ̀ kí ni máa gùn ó máa gùn story máa gùn tí máa ní kẹ́lẹ́ lórí YouTube ní ìsìn ẹ máa sọ pé mo ti fẹ́ polówó mo fẹ́ fi pawó ọjà ni story tí mo jẹ́ ń sọ lọ ní ìsìn ó yẹ kí n máa sọ story mi lọ ni ẹyẹ títí wá dì sọ̀rọ̀ pẹ̀lú abẹ́sísí ní ìsìn yìí ẹ wo mo máa sọ sí ìgbà yìí fún yín o màá lọ sọ gbogbo full story yẹn voice note yẹn màá lọ play lórí YouTube ni kọ́lọ́n fún mi lókun àtagbára àti ṣe torí mò ń sọ story kan lọ́wọ́ lọ. ayé mi ọlọ́run ọba o ẹ̀yin tẹ̀jẹ̀ ń ṣe tẹ̀jẹ̀ ń ta kíní fún wọn wà láì tẹ̀ bá ẹ̀dínkù síbi tá sọ yín wà mú sọ fún yín gbogbo yín kọ́ o ẹ̀yin kan wà tó pé ẹ̀ ń ta normal ṣé rí kóbìnrin lòun kan pé kábẹ́ òun sweet kọ́kọ́ òun dóhun kó gbádùn òun I'm not against it ìyẹn gẹ́gẹ́ náà pè ní káyà máa ń tà kì í ṣe tí wọ́n ń tà ní ìsìn fún yín lady sọ pé ó dárúkọ ní tòtìrà lórí TikTok ó dárúkọ àndẹ̀ lórí Instagram ẹ̀yin Instagram vendors ó ní kíní yẹn ní tòun bá ti mú kó fira ní òbò òun káwọn tó ní ìbálòpọ̀ ó lóun fira lóòótọ́ ó ní tòun òun fira báyìí bòbó yẹn bóun sùn ó dé gbádùn ẹ̀ ó ní ó gbádùn ó ní bọ̀ kò sí ẹ̀tọ́ láàrin ìgbà tí òun ò tí ì lọ àgbà tó bọ̀ òun lò ó ní so mistake tó wà bẹ́ẹ̀ ni pé olóòkọ tóun ti ń béèrè lọ́wọ́ láti jọ ó ní bó ṣe fóun ní owó yẹn nìyẹn àṣé owó yẹn ó ti ń pè bó ṣe máa fóun tẹ̀tẹ̀ ó ní bó ṣe fóun wọn ní owó tó ti béèrè lọ́wọ́ ẹ̀ coincidence gbà míì ó tún mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ láti jọ ó fóun ó ní bó ṣe pé bẹ́ẹ̀ yẹn pé ẹ jọ ṣé mo lè rí great A nǹkan tẹ̀ tà fóun ó bẹ sọ pé ó wà ó tó fẹ́ ra ẹ máa ní tó 140 120 ó ní wọn sọ pé kò sí problem kìdí kan olùṣàbẹ̀wò kọ́ àwọn ọkọ̀ yẹn ó ní kó tó rà lọ́wọ́ ó lọ bí 250 ó ní lẹ́kẹ̀ẹ́ wà bẹ́ẹ̀ ó ní kìdí kan rà lọ́wọ́ ó ní ọba tó mú kìdí yẹn ọba tó fi ra ojú ara òun ó ní àti ṣeun ó ní kò pé ọ̀sẹ̀ kan kòkòrò yẹn bo gbogbo ojú ara òun báyìí ni kòkòrò yẹn wọ bẹ̀bẹ̀ ó ní kòkòrò bo gbogbo ojú ara débi pé ó ní kí kòkòrò yẹn tó lọ ó lówó tó ń ná ó lóun wá pè wọ́n sọ fún pé ó ní òun wá snap ojú ara pé ẹ wo nǹkan tí òun rí nígbà tó ń lo tó ń bẹ̀rẹ̀ sí lo kinní yìí ó ní ló bá tó mú ojú ara òun tó ń snap sí láti fi polówó ọjà wípé before and after òun bá ní ó ní òun ló wá tà sí fún alára ẹ o ó ní ojú ara òun tó bójú kòrò á ní àti pé òun ò tí ì rí nǹkan kan àti òun ò tí ì rí nǹkan kan mo ní sweetener tó tà fún yín yẹn ó ní ìgbé adìẹ ní ìjókòó báyìí mò ń rìn lọ lórí TikTok mo dẹ̀ rí lẹ́nìkan sọ pé àjọ̀dún wọ́n fẹ́ kọ́kọ́ ẹ dún ẹ ó fi kó máa gbádùn ẹ kó máa kówó fún ẹ tájí adìẹ tó wà lórí àbá tó bá ti sàbá tó hàn pé àtẹ̀yẹ̀ bá kò lórí àbá adìẹ máa ń yàgbẹ́ tó bá lọ bí olóyè yẹn àbójú lórí àbá wá fẹ́ bọ́ta wá jẹun ṣe pé ó máa yàgbẹ́ ìgbẹ́ tó bá yà yẹn kìkì ìdí nìgbẹ́ yẹn ó wá ní kẹ́ ẹ mú ní kẹ́ ẹ fi pò mórì ó ní gbogbo abẹ́ ò báyìí ìyẹn lọ bẹ́ẹ̀ o ṣe wá rí ìkan tiẹ̀ sọ pé òun sí abẹ́ tán lòun wọnú bad luck bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣe ní lẹ̀kẹ̀ táwọn wọ sí di yẹn bó ṣe jẹ́ pé lẹ̀kẹ̀ kó má sí oògùn lára ẹ̀ kó má sí nǹkan kan lára pé lẹ̀kẹ̀ lásán àwọn obìnrin kan wà níjọ́ tó bá ti wọ̀ ló ti wà ní òde tọkùnrin bá máa ń fún ẹ lówó tẹ̀tẹ̀lẹ̀ wọn ò ní fún ẹ mọ́ kì í ṣe gbogbo ìṣẹ̀dá ló ń wọ ìlẹ̀kẹ̀ kì í ṣe gbogbo àwọn ìṣẹ̀dá ló ń wọ ìlẹ̀kẹ̀ ẹ̀dìyẹn mú sẹ́gbẹ́ kan ṣẹ̀gbọ́n kò sóògùn bẹ́ẹ̀ mo kò sọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ lásán ni. ẹlẹ́ẹ̀kejì abẹ́ sísín kọ́ wà tó pé tó bá ti sin tán o ò gbọdọ̀ jáde yẹn mọ́ nínú comment section orílẹ̀-èdè kan náà tó sọ pé wọ́n ní tó máa ti sin kìnnì kan kó máa jáde yẹn kó máa ṣe kìnnì kan pé òun rántí bẹ́ẹ̀ ni o ò gbọdọ̀ jáde yẹn mọ́ tó bá wá ń kéfù tó jáde yẹn mọ́ wọ́n sọ fún pé o lè máa jẹ adìẹ òyìnbó òbọ o lè máa jẹ àwọn káwọn yẹn wọ́n ń sìn wọn ni bọ̀ adìẹ ìbílẹ̀ ló gbọdọ̀ jẹ mọ́ torí pé nǹkan tó fi ṣe iṣẹ́ yẹn aládìẹ ni my dear
irọ́ náà pa fún ẹ anything adìyẹ tó bá ti jẹ tó pé mú àwọn tó máa ń sìn gan wọn ò mọ̀ pé adìyẹ wà nínú èèwọ̀ tó o gbọ́dọ̀ jẹ èmi wà tó yẹ pé ẹlẹ́dẹ̀ ò gbọ́dọ̀ kàn ẹ́ lẹ́nu ìmí dẹ̀ wà tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ du ẹ látẹ̀yìn èèwọ̀ ni tó bá ti sí abẹ́ yẹn fún ẹ tó bá du ẹ látẹ̀yìn bá pọ̀ jù gidi ni fẹ́ni tó dó ẹ àti ìwọ tí wọ́n dó ìmí dẹ̀ tún wà nù yín oṣù mẹ́ta ẹ gbọ́dọ̀ máa rẹ ìkúrú tí wọ́n máa wọ́n ẹni báwo mo ṣe mọ̀ kínní mo mọ̀ ó sì dá mi lójú pé mo mọ̀ èmi kọ́ mo mọ̀ yìí méwé o Elédùmarè nìkan lọ́ba tó méwé mo ń sọ fún yín àwọn nǹkan tó wà ń bẹ̀ àmọ́ tó sọ fún yín nǹkan tó wà ń bẹ̀ èmi wà nù yín tó yẹ pé tẹ bá ti sin abẹ́ ìtàn tọ́tù stage kan a máa yún yín gidi gan nǹkan tó kàn nídìí adìyẹ tí ò tí gbò bí ọmọ adìyẹ tó wà lẹ́yìn adìyẹ kẹ́kọ̀ọ́ já kó já báyìí kó mẹ́jẹ kó fi pa ìwà wà òkè ṣé àpò ó póríṣiríṣi síra wọn ó gbóná ń sin abẹ́ most of them sin fún yín yìí kò sí most of them fake ní lóòótọ́ àmọ́ tá a bá ní fake ní tẹ́ ẹ máa fi lọ kàn tó jẹ́ wípé ṣé àwọn tó jẹ́ àwọn abẹ́ tó burú yìí àwọn ni èròjà wọn ò kí ń pọ̀ àwọn ni agbára èròjà wọn ẹ máa rí èròjà wọn tòsí àmọ́ nǹkan tó wà lábẹ́ nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ so mo fẹ́ sọ fún yín láti ìsìn lọ èmi kò má sin abẹ́ sínsìn dáa àmọ́ ṣé abẹ́ tó ń sìn yìí tọ́ ni kò sìn kí náà sọ fún ẹ kí náà pèlè ìwò ẹ̀ fún ẹ 30,000 mo náà ti bẹ́ sí 40,000 mo ti bẹ́ sí 70,000 mo ti bẹ́ sí o gbàgbé wípé ọjọ́ kan ń bọ̀ tó wà gbódòdì pàdé mo ń padà bọ̀ lórí gbogbo àwọn voice note tẹ send sí mi mi fẹ́ kí fídíò ìgùn jù gbogbo ẹ̀ pátá ni mo máa play àtẹ̀yìn tẹ̀ kà mọ́ gbogbo pátá ni mo máa ká síta wọ́n tó bá lọ delete voice note yẹn mo ti save ẹ̀ síbì kan mo dẹ̀ máa play ẹ̀